pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò ta bá gbá yóò ta bá wò. Ọ̀ranyàn sì ni kí n sọ báyìí torí pé àkókò rẹ̀ ti tó. Lákòókò tí mo fẹ́ sọ yìí kò lè kan mí lẹ́yìn, kò lè ta mí lẹ́nu, bẹ́ẹ̀ ni kò lè bó mi lẹ́nu. Mo sì fẹ́ kí a fi ara balẹ̀ dáadáa láti gbọ́ mi. Mo kọ́kọ́ kí gbogbo àwọn bàbá wa oníṣẹ̀ṣe, àwọn tó ń ṣèṣẹ̀ṣe bí a ṣe bá. Àwọn oníṣẹ̀ṣe wọn kì í wà aggressive, wọn kì í fa wàhálà. Àwọn babaláwo, àwọn ọlọ́sàn, àwọn ẹlẹ́rìndínlógún, wọn kì í jàjà ẹ̀sìn, wọn kì í jàjà ẹ̀sìn. Àwọn àgbà àfáà náà tọ́rọ̀ yé ní jàjà ẹ̀sìn. Àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ àgbà kìrìsìtẹ́nì wọn jíjà ẹ̀sìn. Ó dàbí pé àwọn onígbàlódé tó ń wọnú mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wọ́n ń dá wàhálà rẹ̀. Mi wá bá yẹn wá. Ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn, mo sọ̀rọ̀ kan lórí ayélujára tí mò ń sọ bẹ́ẹ̀ pé kí àwọn tí wọ́n bá láwọn rí mi pẹ̀lú Gumi kí wọ́n tọ́jú evidence wọn. By now mo ti expect láti rí evidence wọn, but mi ò tí rí evidence. Àwọn kan wà tó yẹ pé mind wọn ti wà zeal. Tí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n lè máa sọ pé you go explain tire. Ẹ̀yin kọ́ ni mò ń explain fún. I'm trying to set the record straight. That is why I'm here to narrate my encounter with Gumi. Ní ọdún 2015, ó di ọdún 11 lọ́dún yìí tí mo ti ná owó mi láti fi tọ́jú àwọn ọmọ aláìní. Tí mo gbé mọ́tò jáde, màá máa lọ sí abẹ́ bíríìjì Owó Road, màá lọ sínú ọjà Bódìjà, màá lọ sínú ọjà Gbági, màá lọ sálẹ́sìn lọ́yẹ́, màá lọ sí Alágolo, màá lọ sábẹ́ bíríìjì Mọ́kọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá máa sa àwọn ọmọ tí ò súnlé kiri. Mo máa ń bọ́ síta ní aago 10 alẹ́. Màá wà níta di aago 12. Tó bá di ọwọ́ aago 12 kọjá lọ sọ́wọ́ aago 1 òru ni màá máa rí àwọn ọmọ náà tí màá dẹ̀ máa sà wọ́n. Màá kó wọn lọ sílé, màá lọ máa tọ́jú wọn. Inú ilé tí mò ń gbé pẹ̀lú èmi àti ìyàwó mi ni mo kọ́ máa ń kó wọn lọ àtàwọn ọmọ mi. Mo dá àwọn ọmọ yìí pọ̀ mọ́ àwọn ọmọ mi tèmi gangan bí, mo dẹ̀ ń tọ́jú wọn. Mo rántí ọjọ́ kan tí mo ní ṣíṣeéṣe, mo ń ṣe ìrántí màmá tó bí mi, mo ń ṣàdúrà fún wọn. Aláàjì Akéúgba Gold wọ́n wá sílé ọ̀dọ̀ mi. Wọ́n wá ń ṣàdúrà. Wọ́n wá rí àwọn ọmọ tó pọ̀ tí wọ́n tú jáde nínú ilé mi. Wọ́n ní kí ló ṣẹlẹ̀? Ìwọ rẹ ti rí àwọn ọmọ yìí? Mo ní àwọn ọmọ tí mò ń ṣàkiri lábẹ́ bíríìjì ni. Wọ́n ní wow. Àwọn tó ń ṣerú tẹ́ ń ṣe yìí wọ́n lè dá àwọn ọmọ yẹn pọ̀ mọ́mọ tiwọn. Mo ní àwọn ọmọ mi àtàwọn ọmọ yẹn wọ́n jọ ń jẹun bì kan náà ni. Ṣé àwọn tí mo sọ pé 2015 ni mo bẹ̀rẹ̀? Ìgbà tó di 2017, ìkan nínú àwọn ọmọ yìí kú. Torí ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ yẹn ni wọ́n yí mọ́ mi lọ́wọ́ ńgbà yẹn tí mo fi lọ sẹ́wọ̀n alákọ̀ọ́kọ́ tí mo lọ. Nítorí àwọn ọmọ yẹn. Àwọn tó wá ń kí mi lọ́gbà ẹ̀wọ̀n tán bá fún mi lówó, màá wá tún mú owó tí wọ́n fún mi, màá wá fi ránṣẹ́ sílé kán máa bá mi fi tọ́jú àwọn ọmọ yẹn. Nínú àwọn ọmọ tí mò ń tọ́jú táàrí òbí wọn, ìkan nínú ìyá wọn sì lọ sí ẹ̀gbẹ́ ilé tí mo ti ń tọ́jú wọn. Ó sì ní kọ́ ọmọ rẹ̀ ju ẹrù síta látorí fẹ́ǹsì. Ó sì mú ọmọ rẹ̀ lọ wípé bí mo bá lè kú síbi tí mo wà kí n kú síbẹ̀. Gbogbo àwọn ẹbí mi pè mí gbà yẹn pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, kí n gbájúmọ́rọ̀ ayé mi, kí n má gbé bùkátà tí kìí ṣe tèmi, kí n má gbé rù mọ́. Mo gbọ́ ohun tí wọ́n sọ lóòótọ́, ṣùgbọ́n mi ò lè tẹ̀lé. Nítorí pé n tó wù mí láti ṣe, òun ni kí n máa nu omijé nù lójú àwọn tó bá kù díẹ̀ káàtó fún. Ó wá yẹ kẹ́ bi mí léèrè pé
ìgbà tí mò ń sa àwọn ọmọ ń ta tí mò ń mú wọn, ǹjẹ́ mo tiẹ̀ béèrè ẹ̀sìn wọn bí? Àbí mo béèrè ọmọ ìlú tí wọ́n jẹ́? Rárá o, mi ì béèrè ẹ̀sìn tí wọ́n ń ṣe. Mo kàn ń mú wọn ni randomly, mo dẹ̀ ń lọ tọ́jú wọn. Torí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, orí Twitter ń gbóná lọ́wọ́, mò ń trend lọ́wọ́ ń bẹ̀, tí wọ́n ń pè mí ní oníṣẹ̀ríà, tí wọ́n ń pè mí ní alákatakítí. Lóòótọ́ ni mo jáde fún ipò òṣèlú, ṣùgbọ́n ẹgbẹẹgbẹ̀rún èèyàn ò lè gbé mi wọlé ipò bọ́lọ́run ò bá ṣe tán. Bọ́lọ́run bá sì ṣe tán, ẹgbẹẹgbẹ̀rún èèyàn ò lè já mi bọ́ wípé kí n má débẹ̀. I am not a desperate person. Mo kàn máa ń wà determined lórí gbogbo tí mo bá fẹ́ ṣe ni, ní tí mo rí kí n kojú ń bẹ̀. Àwọn ọmọ tí mo wá ń ṣàjọ yìí, ilé tí ẹnìkan fún wa ńgbà náà, nígbà tí wọ́n pọ̀ jù lé mi lọ, tá a kó wọn sí, ó ní space lápá ọ̀tún, ó tún ní space lápá òsì. Mo wá bọ́ sí apá ọ̀tún tó wà, apá ọ̀tún space yẹn mo yọ mọ́ṣáláṣí síbẹ̀, apá òsì mo yọ church síbẹ̀. Báyìí láti máa ń ṣe. Tó bá di àárọ̀ láago 5, wọ́n á pè ìrun. Tí wọ́n bá ti pè ìrun, a máa wà nínú ilé, ẹni tí ó wẹ̀, wọ́n á ṣàlùwàlá, wọ́n á ṣe gbogbo ẹ̀. Tó bá di 5:45, wọ́n á kírun. Tí wọ́n bá, àwọn tó ń lọ school, wọ́n á máa múra. Tí wọ́n bá kírun tán, agbègbè tí ilé yẹn wà, Pàárá ni wọ́n ń pè, ó wà lẹ́yìn airport. Àwọn tó ń gbé agbègbè yẹn gbà yẹn, tẹ́ bá rí wọn, wọ́n lè sọ fún yín pa ẹ̀. So àwọn Muslim, wọ́n á kírun. Tó bá ti ń di aago 6 gẹ́rẹ́gẹ́, gbogbo àdúrà tí wọ́n bá ń ṣe, gbogbo ohun tán bá ṣe, wọ́n láti padà wọlé. Wọ́n á lọ take up, wọ́n á máa ṣiṣẹ́ ilé. Àwọn Christian, wọ́n á bẹ̀rẹ̀ morning devotion. Wọ́n á máa ṣe. Bá a ṣe ń ṣe nìyí. Nígbà tó di time kan, àwọn ọmọ kan wá bá mi nínú àwọn ọmọ ẹ̀ tán jẹ́ Christian, nítorí pé wọ́n mọ̀ pé Muslim ni mí. Wọ́n rò pé táwọn bá sọ fún mi pé àwọn di Christian, àwọn di Muslim, àwọn arójú rẹ̀ mi màá tún máa ṣe dáadáa sáwọn yàtọ̀. Gbogbo àwọn ọmọ ẹ̀ tó jẹ́ Christian, wọ́n ní, Daddy, we want to be praying like you. Let us be going to mosque. I said no. Wọ́n ní Daddy àwọn náà fẹ́ di Muslim. Mo ní no. Kò sáàyè ẹ̀ lè di Muslim. Mo mú yín níta gẹ́gẹ́ bí Christian. Mi ì dẹ̀ mú yín nítorí ẹ̀sìn. Nígbà tí ẹ bá dàgbà, tí ẹ bá di 18, ẹ lọ sí ẹ̀sìn tó wù yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wà lákàtà mi, ẹ̀sìn tí kálukú bá ṣe dọ́dọ̀ mi ló gbọ́dọ̀ máa ṣe. Ẹ̀yin èèyàn mi ńlé, Oriyomi oníṣẹ̀ríà, Oriyomi alákatakítí, Oriyomi ọ̀rẹ́ Gumi, Oriyomi ọ̀tá Kristẹni. Ṣé tó bá jẹ́ wípé mo jẹ́ ọ̀tá Kristẹni, ta ni ó bí mi tí mo bá sọ gbogbo àwọn ọmọ ẹ̀ di Mùsùlùmí? Ohun yẹn sì wà ń bẹ̀ o, àti padà kọ́lé fún wọn. Tí mo bá sọ gbogbo àwọn ọmọ ẹ̀ di Mùsùlùmí lénìí, ta ló fẹ́ bí mi? Ẹ bá mi ká lọ. Bí mo ṣe ń rí àwọn ọmọ yẹn nìyẹn. Mo ti ní 7 tẹ́lẹ̀, mo ti ní 12 nínú àwọn ọmọ yẹn báyìí tó ti wà ní yunifásitì. Èyí tó ń ṣe nursing wà ń bẹ̀, èyí tó ń ṣe aeronautical engineering ó wà ń bẹ̀, agric extension ó wà ń bẹ̀, political science ó wà ń bẹ̀, mass communication ó wà ń bẹ̀, èyí tó ń ṣe law ó wà ń bẹ̀. These are the children I pick from the street. Èyí tó ń ṣe cyber security ó wà ń bẹ̀. These are the children I pick from the streets. Without asking, what is your religion? What is your tribe? Mi ò bí wọ́n lẹ́nìtìn. Mo sọ iye tí mò ń san fún owó school àwọn ọmọ yẹn ní term. Mo ní àwọn kan bẹ̀ tó jẹ́ pé ẹ lè confirm. Maria, Ayọ̀bámi, Israel, Pepi, gbogbo àwọn tí mò ń dákọ yẹn, they are not Muslim, they are Christian. Ẹ wá béèrè ní gbogbo Ọ̀yọ́ state lónìí. Any orphanage home
tẹ́ ẹ bá rí tó jẹ́ pé Christian ló ní tó jẹ́ pé àwọn ọmọ mùsùlùmí tó wà níbẹ̀ máa ń kírun, ẹ mú wá kí n gbọ́. You can never see an orphanage home owned by Christian kó jẹ́ pé ọmọ tó wà níbẹ̀ ó ń kírun, ó ń lọ mọ́ṣáláṣí, ó ń gbààwẹ̀ Ramadan, ó ṣe ogun tó yẹ kí mùsùlùmí ṣe. No, you can never see it. Tó bá dìgbà Christmas máa celebrate Christmas fún wọn. Tó bá dìgbà Easter máa celebrate Easter fún wọn. Tó bá dìgbà àwẹ̀ máa celebrate Ramadan fún wọn. Tó bá dìgbà Iléyá máa celebrate Iléyá fún wọn. Nobody taught me all this. Ó wà tí mò ń ṣe léyìí mi ò kò sí lẹ́mìí mi pé máa ti ẹ̀ gbígbá òṣèlú láyé mi àbí máa pé kẹ́ wá dìbò fún mi o. Now, fast forward. I have many Christian friends. Èmi lọ́lọ́run gbé àgídìgbò lé lọ́wọ́. Ẹ lọ wo àwọn staffs tó wà níbẹ̀. Tí mo bá ti rán yàn lọ Mẹ́kà ni mo rán yàn lọ Jerusalem. Pastor Olúwafọláhàmí Abímbọ́lá kò ṣe nickname o, real pastor ni. I'm not saying this because I want you to vote for me. I'm not saying this because of politics. I'm saying this nítorí àwọn tó fẹ́ kàn bínú Ọlọ́run kàn lè kàn sàn. I'm saying this because of my children. Àwọn ọmọ mi tí ó jáde lọ́la tí wọ́n á ní I am so Oriyomi Hanzat. Àwọn onírọ́, àwọn ẹni bí, àwọn ẹlẹ́tàn, àwọn ọ̀bàyéjẹ́ ká má máa pe ọmọ mi ní àwọn ọmọ ọ̀rẹ́ Gumi, àwọn ọmọ bandits. I don't know where you come about this. But lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n bẹ̀ yín. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hanzat ní Nàìjíríà àti lókè òkun. Mo bẹ̀ yín ẹ jọ̀ọ́. Nǹkan kan wà tẹ́ ẹ̀ nígbà lọ́wọ́ mi o. Ẹ jọ̀ọ́. Àwọn tí wọ́n rèsì pa wọ́n rí mi pẹ̀lú Gumi. Ìní gbọ́ o. Tẹ́ ẹ bá bẹ̀ mí lórí ìyẹn mi ìní gbà o. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kán mú evidence wọn jáde tásìkò bá tó. Ẹ má sọ pé mo fọlọ́pàá gbéyàn lórí yẹn. Okay? Ọ̀pọ̀lọpọ̀ ebú ni wọ́n ti bú mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ mi ní act on that. Ọ̀rọ̀ Gumi, I will act on it. Mo ti serve, mo ti pay deal mi. Mo ti serve community mi. Mo ti serve nation mi. Mo ti serve state mi. Beyond normal. Mo ti put life mi on the line láti serve masses. DSS gbé mi nítorí pé mò ń jà fún pé ìjọba ò san sálárì. Wọ́n ti lé ẹ̀mí mi kiri nítorí àwọn tí ó jẹ́ pé gbà tí wọ́n bọ́ kúrò nínú ìṣòro yẹn wọ́n mọ lé mi wọ́n rántí mi. Mo dẹ̀ tún ṣe lọ. Àsìkò ilẹ̀ yìí wá ń relate mi Oriyomi Hanzat mọ́ Gumi. Gbogbo ẹni tó bá sọ ẹ jọ̀ọ́ o. Kó lè dá yín lójú. Evidence yẹn kan mú wá. Kémi náà lè dákẹ́ pé lóòótọ́ ni mo wà pẹ̀lú Gumi. Bó mo ṣe wà pẹ̀lú Gumi. Wọ́n mẹ́rin yẹn jáde lọ́dọ̀ ẹ̀ tí yóò béèrè ẹ̀rí lọ́wọ́ wọn. Ṣé mọ̀ pé ìyẹn gan làwọn ọmọ tèmi náà fi rìn tí wọ́n yàn lọ́jọ́ ọ̀la. Abẹ́ẹ̀gẹ́tẹ̀. Pastor Olúwafọláhàmí Abímbọ́lá níjọ́ tó wá bá mi ó mọ̀ pé mùsùlùmí ni mí o. University of Ìbàdàn láti pàdé. Mo borrow course kan ní department wọn. Òun wà ní 100 level. Èmi wà ní 200 level. Ó ní mo lọ borrow course yẹn. A parí lọ́jọ́ yẹn mò ń lọ. Òun ló bá mọ́tò mi pé òun fẹ́ wá rí mi. Mo ní kó wá rí mi lọ́fíìsì. Ọjọ́ tó dọ́dọ̀ mi ó fẹ́ tọ́jú Bible sísàlẹ̀ kóun tó gòkè wá bá mi lọ́fíìsì. Ẹ̀mí kan wá ní kóun mú lọ́wọ́ ẹni tó ń lọ bá òrì bẹ́ẹ̀ yẹn. Ó ti fi Bible síbi machine ẹ̀, small Bible tó mú Gideon wọ́n ha fún wa nígbà tá a wà ní secondary school. Bible Gideon yẹn. Ó padà lọ sàlẹ̀ ó lọ mú. Ìgbà tó dọ́dọ̀ mi ó fẹ́ máa bá mi sọ̀rọ̀
pé kí n jọ kí n gba òun, mo rí Bible lọ́wọ́ ẹ̀. Wọ́n á ní, wow, you are a Christian. Ó ní, yes, I'm even a pastor. Mo ní má sọ kankan mọ́, mo ti gbà ẹ́ wọlé. He was wondering pé why tí mo sáré gba wọlé bẹ́ẹ̀. Mo ní because you are a pastor. I needed a pastor beside me. Ó wà lọ́dọ̀ mi ti sin o. Lọ́dún yìí, mo fẹ́ ràn yàn lọ Mẹ́kà. Torí pé owó ẹ tí màá rán lọ Jerusalem ò pé, mo stop àwọn tí mo fẹ́ rán lọ Mẹ́kà. Pé ọdún tí mo bá rówó ní Jerusalem náà màá rún ní Mẹ́kà lọ. The same hour tí wọ́n fi ń ṣe Christian prayer, iná wọ́n fi ń ṣe Muslim prayer lágídígbò. Ìyá níwẹ̀, Kristẹni ni wọ́n. Wọ́n dẹ̀ sọ fún mi pé bàbá àwọn gbìyànjú láti lọ Jerusalem kó tó kú. Ó dààmú gan lórí ẹ̀. Mo ní tí wọ́n bá lọ rí nù ràn yín ẹ̀yìn lẹ́kọ̀ọ́kọ́ lọ. He nearly run mad the day I told him that I have paid. At the day I told her that I have paid, that she's going to Jerusalem this year. She went to Jerusalem. Ọjọ́ tó di Jerusalem dé, ó ní mo gbé lọ sílé tí mo kọ́ fún Lámúlòkó. She's a Christian. You know how many Christians around me? There are many. The Christians around me, there are many. Literally, I'm a very liberal man. I'm that guy, that man that believes so much in what I am doing. And I believe in what you are doing for you. Religion to me, larger percentage of àwọn tó ń practice religion lẹ́nu nítorí bá lọ́wọ́ òbí wọn náà ṣe. Èmi dẹ̀ nígbàgbọ́ kan pé wèrè èèyàn ló máa ń jà sẹ́sìn. Ni ó sọ̀rọ̀ rẹ̀ dọ̀tá nítorí ẹ̀sìn. Nítorí pé Ọlọ́run tá à ń sìn, ó ní agbára láti ṣe gbogbo ẹ̀sìn lẹ́yọ kan. Òun fúnra rẹ̀ ló ṣe tó wù. So anybody tó bá ń pé egbò yẹn gbọ́dọ̀ ṣẹ̀sìn òun, Ọlọ́run gan ló ń bá jà. Ọlọ́run ló ń question. Kò kí ń ṣe tó ń question yẹn. Because ó yí Ọlọ́run ju everybody lọ. Ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin olólùfẹ́ òdodo. Human rights fighter Oriyomi o. Pure activist from the blood. And humanity first before any other thing. Mo wo Bible dáadáa. Mo wo Quran dáadáa. Mo rí wípé ibi tá ti lè gbà ṣe Ọlọ́run jù ó ní látara ara wa. Ìwọ tó wò mí sọ̀sọ̀ tó pè mí ní ọ̀rẹ́ Gumi. Jẹ́ pé tó bá ti rẹ́ni tó ní ṣe pẹ̀lú mi, òun dákọ̀ Gumi. Tó wá ṣe pé ẹ̀sìn rẹ náà ló nífẹ̀ẹ́ sí tó bẹ́ẹ̀, ó ti dọ̀tá Ọlọ́run, ó ti ṣẹ̀ ẹ́. Torí Bíbélì ní wádìí ohun gbogbo dájú, ká sì di èyí tó ń ṣe òtítọ́ mú. Al-Quran náà sọ bẹ́ẹ̀ pé tí wọ́n bá kọ́rọ̀ wá bá ọ, ṣèwádìí kó wá mọ tí wọ́n pè lódodo. Where is that gullibility comes from? Ìwà gọ̀. Ẹni tán tí ẹ sọ fún yín pa ẹ̀ tí ẹ wo àti máa ṣe bọ ẹ̀ gan. Kẹ́ ẹ wo orí èèyàn tó jẹ́, kẹ́ ẹ wo ohun tó ti ń ṣe. Ìgbà tí ìsìnkú yìí náà gbàdúrà k'Ọlọ́run ó pa yín dà sáìdá. Ká padà sí aburú bá yín. Ẹ ní gbàdúrà ká padà sí aburú bẹ́lòmíì náà. Ẹni tó kó gbogbo ẹlẹ́sìn mára. Bàbá ìyá mi, bàbá tó bí ìyá mi gangan, ni wọ́n ń pè ní Adégòkè Àkànmú, ọmọ Agẹṣin jáwé Ifá. Ọmọ atẹ́niwíjọ́ pípẹ́pẹ́ pé ọ̀rọ̀ má bàa gbọ́nlẹ̀. Babaláwo ló bí. Àìmọye orin Ifá tá a mọ̀. Jẹ́ pé tá a bá ń ṣètò lórí rédíò gan, tá a bá ń lò, àwọn èèyàn mọ̀ wò pé bó ló ṣe jẹ́ ni. And if you care to know, I studied Yoruba ní University of Ìbàdàn. Anybody tó bá dẹ̀ study Yoruba, ẹ lè imagine ibi tí wọ́n gbé ẹni dé nínú àwọn nǹkan tá a bá láyé. Ẹ̀yin olólùfẹ́ òdodo. Kí wá ni mo ṣe ní sojourn? Kí ni mo ṣe ní ẹ̀kántà pẹ̀lú Gumi? Ẹ deserve explanation.
University of Ìbàdàn ni wọ́n ti ṣètò tí àwọn kan lọ crop tí wọ́n gbé fọ́tò tí wọ́n fún ní wọ́n zoom ẹ̀ from afar wọ́n jẹ́ kójú yẹn blur because I am used to face cap and that person as well use face cap and the sitting position of that guy sef ó jọ tèmi nígbà wọ́n zoom ẹ̀ mọ́ra tán àwọn tí wọ́n máa ń ṣèwádìí mo ní kí wọ́n bá ń ṣèwádìí picture yẹn mo fẹ́ mọ ẹni tó wà ń bẹ̀ yẹn gangan number one ni pé the picture ẹni tẹ́ rí nínú picture yẹn gangan tó jókòó yẹn ẹni tó jókòó tí yẹn gan ṣe Gumi o that's another event táwọn kan lọ ṣe tí bọ̀bọ́ yẹn dẹ̀ jókòó bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n ṣe o mi mọ kankan pa event yẹn o òun ni wọ́n gbé wá tí wọ́n wá crop picture yẹn tí wọ́n ń pe bọ̀bọ́ yẹn tó dé cap tí wọ́n ń pè lóríyọmí Hanzat tí wọ́n á lè mi Oriyomi jókòó pẹ̀lú Gumi níjọ́ mo ti dáyé ìrì Gumi rí number one náà àwọn tó máa ń criticize Gumi àwálélé I'm a broadcaster for crying out loud I'm a broadcaster professional broadcaster not just broadcaster I'm even a media executive one of the media executives to reckon with in southwestern part of the country mo jẹ́ kan nínú wọn ẹ má ṣe mistake ẹ má ṣàṣìṣe àwọn èèyàn ní kí n má máa fáwọn èèyàn lé sí mọ́ eléyìí ó dàbí pé eléyìí nítorí àwọn ọmọ mi torí ọjọ́ ọ̀la wọn ń láti fún yín lésì. I could remember very well from the marketing department to news department I was not even aware of it láàárọ̀ ọjọ́ yẹn mo rí bọ̀ wálé àwọn brala tí wọ́n kó OB material wa that is outside broadcasting equipment wọ́n kó sínú Agidigbo van níbo lẹ́ ń lọ wọ́n láwọn ń lọ UI kí ló ṣẹlẹ̀ kí lẹ́ lọ sí ilé ìwé wa wọ́n láwọn ń lọ sí this event center tó wà nínú UI conference center wọ́n ní àwọn Muslim ṣe program kan bẹ̀ wọ́n dẹ̀ invite àwọn káwọn wá cover ẹ̀ wọ́n ti sanwó fún marketing okay láyọ̀lẹ́ dé I don't know anything about the program ìmọ̀ tó ṣe ìmọ̀ ìta pè mo dẹ̀ jókòó mo dẹ̀ ṣe tèmi lọ mo kú òbí iṣẹ́ mo tún lọ bò mí bọ́ ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì mo wá fún ṣókàn wá no astagfirullah wọ́n ń ṣe program yẹn lọ́wọ́ níbọ̀ wá lépè ní pé ọ̀gá mo máa rí kankan bí o mo ní kí ló sọ ní ṣé ẹ lè bí rí pé Gumi wà bí sa mo ní Gumi ẹ jẹ́ máa sábọ̀ ó ní ó fọ́ nìkan o mo ní báwo ló ṣe ń wò èmi mo fẹ́ mọ̀ ń pa ẹ̀ mo fẹ́ mọ̀ tí wọ́n ń sọ mo fẹ́ mọ̀ bóyá is a woman be like us èmi gan ẹ̀rù bà èmi náà bó ṣe sọ pé òun rí Gumi báwo ló ṣe rí báwo ló ṣe ń wò tó sọ̀rọ̀ tó ṣe ó ní ó dà kó máa sọ̀rọ̀ nínú àwọn VIP tó wà bí àwọn ló wá pé ó ní àwọn Muslim ní what are they saying ó ní ọ̀gá ẹjẹ́ndé àríra mọ́ lọ́jọ́ yẹn ìgbà tó dára ọjọ́ kejì èmi wà lórí set fún ṣókànwá yẹn ni mò ń ṣe lọ́wọ́ wọ́n wá ní pé ẹ̀yin èèyàn wa kò sínú pépà gan mo lè má sọ̀rọ̀ kan pé àmọ́ tó ń ṣẹlẹ̀ o Gumi wá sí University of Ìbàdàn lánàá o wọ́n ṣe event kan bẹ́ẹ̀ o fẹ́ Bàdọ́lá ní Gumi wá ṣé Gumi ó yẹ kó wá ni ṣé Gumi jẹ́ kínní ni ṣé Gumi ṣe kínní kan ni ó ní Gumi wá bẹ́ẹ̀ mú nígbà ilé Gumi padà Saudi Arabia tíjọba ò bí léèrè ó lágbára jùjọba lọ ní mo ní ọlọ́pàá gan tún sin Gumi wá bẹ́ẹ̀ Gumi ní ọdílé ọlọ́pàá tí ń sọ kí ni Gumi wá ṣe UI èmi ni mo rí ìṣẹ̀ èmi ni mo ń question is coming down there that day wọ́n á ní kán bá mi pe ọmọ tó lọ wá wọ́n wá lọ pe Bọ̀wálé wá sórí show ó wá ń give report ibi tí mo ti sọ̀rọ̀ pé Gumi wá UI kódà àwa ń bẹ̀ tí mo rí bá sí is our radio station àwa la cover ẹ̀ gbogbo tẹ́ ń sọ lẹ́nu pé kìnnìkan ṣẹlẹ́dẹ̀ wá kìnnìkan ṣẹlẹ́dẹ̀ papọ̀ it is because
we covered Gumi's presence ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán mọ̀ pé Gumi wá UI gan mọ̀ pé Gumi wá. It was because we exposed his coming. I was not there. I did not know Gumi. I don't know anything about the program. But I used that program that day to question federal government that àwa tá a ti ń sọ pé Gumi ọ̀dà ṣé àwa la mọ̀ tá à ń ṣe ni àbíjọba ni ò mọ̀ tí wọ́n ń ṣe. Pé why tí Gumi ṣe ń rìn freely nítorí ẹ̀fà tí mo fi question kìíní ẹ̀ lọ́jọ́ yẹn ni pé ọlọ́pàá tẹ̀lé báwo lọ́lọ́pàá ṣe ń láti máa tẹ̀lé Gumi. And perspection gbogbo àwa ọmọ Nàìjíríà perspectives ta fi ń wò ni pé Gumi, I'm sorry o, Gumi is a criminal because Gumi ló ní link àwọn bandits, Gumi ní lọ́ mọ́ bá wọn, Gumi ní mọ́ ṣe gbogbo ẹ̀. Àwa ò wà comfortable with that. Àwa wò pé ẹni táwa ò wà comfortable with ọlọ́pàá ń sọ. Òun náà tún wá sọ ń bẹ̀ lọ́jọ́ yẹn pé gbogbo ohun tóun ṣe níjọba mọ̀ sí. Pé tíjọba ò bá mọ̀ sí sọ́lọ́pàá ìjọba ò mọ̀ fọlọ́pàá sọ òun wọ́n mọ̀ tẹ̀lé òun káàkiri. Níta ń question yẹn lórí program yẹn. Wọ́n wá pe Bọ̀wálé wá pé kí Bọ̀wálé wá fún wa ní report tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ibẹ̀ ni Bọ̀wálé ti ń sọ ogun tó sọ pé òun o àwọn èèyàn ọ̀tọ̀ lójú tán fi ń wò òun wrong kìíní wọ́n nípa àwọn nǹkan. Èmi wá bí Bọ̀wálé léèrè pé ká lè mi wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. Ìbéèrè tí n bá bí ni pé ẹ̀sà ìbéèrè méjì mo ní fún yín o. Kí ló dé tí wọ́n lè yín padà ní Saudi Arabia? Ìlú ẹlẹ́sìn sáà ní Saudi Arabia tó wá sí pé gbogbo tẹ̀ ń ṣe yẹ̀sìn náà ni. Kí ló dé tán wá lé yín padà ní Saudi Arabia tí wọ́n jẹ́ wọlé? Ìbéèrè àkọ́kọ́ nu. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn tí ń jiyàn gbé bó ló ṣe jẹ́ pé ẹ̀yin lẹ gbọ́ èdè wọn, ẹ̀yin lẹ mọ̀ ọ̀dọ̀ wọn, ẹ̀yin lẹ mọ̀ ibi tí wọ́n wà. Bọ̀wálé wá ń sọ fún mi pé wọ́n jẹ́ káwọn béèrè dáadáa pé it's like one doctor àwọn questions táwọn ń béèrè nìyẹn. Mo wá ní èmi Oríyọmí wàláì ní tí wọ́n bá gbà láàfún ìbéèrè tí ń bá wà ń bẹ̀ gbọ́dọ̀ wọ ẹyọ kan kódà kí n béèrè kọ́ mọ́ dá mi lóhùn ayé ò rí pé mo béèrè. That was what I said and that was all I knew about Gumi. Ìwà àmọ́gbà tí ẹ sọ pé èmi ni mo invite Gumi. Now ẹ wá já bọ́ pọlọ wa sọ̀rọ̀ ń bí. Gumi tí gbogbo wa wò bí criminal, Gumi tí a rí bíi pé problem wa ni. Ọdún kelo ní tí a ti rí Gumi bíi problem wa. Ṣé ìjọba wa gbọ́ pa ń complain láti join pa Gumi? Ni federal government ò fi ṣe nǹkan kan lórí Gumi dé òní tó fi jẹ́ pé instead ọlọ́pàá ni wọ́n fi ti Gumi. Number one yẹn. Number two, ní 2014 tí mo lọ sí first hajj, mo rántí àwọn bàbá wa kan a kóra wa lọ sínú Kaaba mosque ibẹ̀ à ń lọ ṣe prayer àwa tòjọ́ báyìí. Ṣé níbi tá a ti tòjọ́ tá a jókòó yẹn wọ́n dá wa láàmú. Ìgbà tó yẹ èèyàn kan pupa ó join wa bóyá Iraq ló ti wá bóyá Iran ló ti wá ni ó join wa. Àwọn ọlọ́pàá abẹ̀ wá kíákíá wọ́n dẹ̀ tú wa ká. A tún lọ bòmí àjókòó bọ̀bọ́ yẹn kò sí pẹ̀lú wa wọ́n tún fi wálẹ̀. Ìgbà tí bọ̀bọ́ yẹn join wa wọ́n tún tú wa ká. Mo wá béèrè lọ́wọ́ àwọn ẹ̀mí ìdẹ́gbẹ́tẹ̀ tí wọ́n sọ pé kí ló tán tú wa ká tí èèyàn pupa bá ti join wa. Ṣé wọ́n fẹ́ kí èèyàn pupa darapọ̀ mọ́ wa sáwà dúdú òwúlò lójú wọn ni? Ó wá dá mi lóhùn pé ẹni ẹ wá dá mi lóhùn pé àwọn pupa tán tú ká yẹn àwọn tán pupa tó darapọ̀ mọ́ wa lọ́yẹ̀ kan tú wa ká nítorí pé àwọn pupa yẹn ìdá kan wá láti Iraq àbí Iran wọ́n rí wọn bí agbésùnmọ̀mí alákatakítí jẹ́ pé wọ́n lè dá wàhálà lẹ̀. Wọ́n wá bílí pé tán bá ti jókòó tí wọ́n ṣùjọba ẹ̀ wọ́n ń hun wàhálà ni kì í ṣe pé wọ́n ń ṣe nǹkan míì but àwa dúdú wọ́n mọ̀ pé àwa ò fa wàhálà. Mo ní wow. Now mo wá rí létò ọ̀rọ̀ yẹn mọ́ bọ́n ṣe dá Gumi padà ní Saudi. Wọ́n ṣe Saudi ṣégeṣe pọ́n ti ní enough report nípa Gumi pé kán mọ̀ wá kó mọ̀ kó bandits wọ ìlú àwọn náà ṣe dá Gumi padà. Gbogbo táwọn analyse lórí program yẹn nìyẹn pé nígbà tó dé láti Saudi kí ló dé tí federal government ò summon ẹ̀ àbí kán question ẹ̀ pé wọ́n dá padà ní Saudi. Then tó bá jẹ́ pé federal government mọ̀ pé Gumi wà okay Saudi ni ò wá okay international relation wa ti ní issue nìyẹn diplomatic relation. Kí ló dé tí wọ́n communicate Saudi kan question wọn pé kí ló dé tí wọ́n dá diplomat àwọn tán dá padà ìkànnù àwọn èèyàn àwọn dáadáa
pé àgbọ̀n kankan bẹ̀ ó dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ lórí àwa táwa ń question nìyẹn. In fact ìtẹ̀yìn gan tẹ́ ẹ̀ mọ̀ wá bú lórí social media yìí ò lè bìjọba, àwa là ń bi wọ́n. Fún wa ládẹ̀ ti bi wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe pó rọrùn. Àwa náà máa ń pè fún, a máa ń lọ́ta láti bẹ̀, wọn a máa fìyà jẹ wá láti bẹ̀. Bọ́ a nígbàgbọ́ nínú òdodo la ṣe ń bi wọ́n. Ẹ wá tún jẹ́ ń gbé yín débẹ̀ tó fi jẹ́ pé ìròrí wa á jẹ́ òkun díẹ̀ sí. Now ẹ ń sọ pé àwọn kan gbé Gumi wá UI, ọ̀rọ̀ ìjọba àpapọ̀ mo sọ yẹn. Ṣé àgbẹ̀ federal government lórí University of Ìbàdàn wọ́n dẹ̀ ní management wọn. In fact wọ́n ṣe ń ṣèjọba ní University of Ìbàdàn ayé mi ni ní tí wọn bá fẹ́ wọn fẹ́ nìyẹn, tán bá fẹ́ wọn fẹ́ nìyẹn. Èmi náà ṣe program University of Ìbàdàn rí, ibẹ̀ ni mo ṣe anniversary 4th anniversary Àgídìgbò, àtúnṣe àwọn program mi náà bẹ́ẹ̀. Tó o bá fẹ́ ṣe program University of Ìbàdàn wọ́n á gba details program tó fẹ́ ṣe ní conference center yẹn, wọ́n á mọ everything pa details tó fẹ́ ṣe. Ṣé University of Ìbàdàn mọ̀ pé Gumi bọ̀ before that day ni? Àwọn VVIP tán submit fún wọn tán bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀, ṣé wọn mọ̀ pé Gumi wà ń bẹ̀ ń bọ̀ ni? Ṣé security report to state government kò jẹ́ kí o fún wọn ní feedback pé Gumi is coming to Ìbàdàn? State government dey sọ pé Gumi máa wá state òun náà. The University of Ìbàdàn lè sọ pé àwọn ò gba Gumi láàyè náà. Àwọn méjèèjì yẹn tí wọ́n wà in charge, tí wọ́n ní agbára àti àṣẹ lọ́wọ́, tí wọ́n fọwọ́ lẹ́rán tí Gumi fi wá, ṣé àwọn ló yẹ kẹ́ ẹ máa bú ni àbẹ́mi tí ìmọ̀wọ́ tí ìmẹ̀sẹ̀? Because mo ti padà find out pé nínú àwọn tó ń promote láti máa pe Oriyomi ní èèyàn Gumi, mo find out pé àwọn data boys ìjọba tí ń bẹ lóde ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́rù ń bà ní wọ́n pọ̀ ń bẹ. Àwọn data boys wọn tí wọ́n ń wá nǹkan tí wọ́n sọ pa Oriyomi tí wọ́n rí rárá, àwọn ni wọ́n tún lọ mú yẹn jáde. Ọ̀gá yín ìjọba yín tó wà lórí àlééfà, ṣé wọn ò mọ̀ pé Gumi ń bọ̀ Ìbàdàn? Kí ni connections tí Oriyomi lè ní pẹ̀lú Gumi? Àwọn ṣòkòtò tẹ́ ẹ ní mọ̀ ń wọ̀ tí ò tó lẹ̀, tí ẹ tẹ́ wà ń lu èbó ẹ sọ fún ẹ pé designer ni. Ṣòkòtò yẹn èyí tó lẹ̀ ń tiẹ̀ bí báwọn native yóò tó lẹ̀ tí ó tún máa ká bí mo. Ẹ ti tàn generator yẹn. Thank you. Orí ẹ pé bí mo wọ jean yóò tún tólẹ̀ tí ó tún máa ká. This one is telling me about data first time. Bí mo wọ jean yóò tún tólẹ̀ tí ó fẹ́ máa ká, but that particular trousers tẹ́ ń sọ̀rọ̀ ẹ lọ wò dáadáa, designer ni. Kódà ẹni tó rí ọ̀wọ́ tó bá jẹ́ pé band ẹ tó bá wọn size ẹ wọ́n ṣe kó má tó lẹ̀ ni. Ìgbà tẹ́ wá fi ń bú mi lèmi náà fi yọ̀ sí pé fine. Ilé yìí ti pọ̀ jù, sáré pọ̀ funfun. Okay. Okay. So ìgbà yẹn èmi wá fi yín rẹ́rìn ni pé ó dà pé mo ra pieces aṣọ yẹn ó lé 24 gan. Mo ti lo batch kan tán, mo tún ti lo batch kejì torí mo like ẹ̀. Betless ni àwọn kan ní bet inú ẹ̀, ó dẹ̀ máa ń fúyẹ́ lára mi, ó máa ń jẹ́ kí n gbé body anywhere tí mo bá ń lọ ní wọ́n pè ní kíní. Àti pé tó bá wù mí tí mo dá bẹ́ẹ̀, èmi ni mo dá bẹ́ẹ̀, in force anybody láti dá bẹ́ẹ̀. Ṣé get it? Ni force anybody. That's my, belief should be personal. Belief religion your belief should be personal. Pé kẹ́nìkan fara ní ẹnìkan nípa belief ẹ. So Gumi wá bó ló ṣe kun Oriyomi, kí ló ṣe kàn mí? Rí tó fi wá tó fi lọ. Tí ẹ gbọ́ language ẹ̀, gbọ́ lẹ́yìn kó ṣèbó. Kí ni ó fẹ́ pa wá pọ̀? Kí ni? You don't understand. What is going to be our relationship? Myself and Gumi, what's the relationship? Where do we meet? Kí ló lè jẹ́ ká meet gangan? But the question is, this part of the world, most especially ilẹ̀ Yorùbá, a máa ń ṣeré púpọ̀.
ọ̀rọ̀ òye wa rárá. Gullibility wa dẹ̀ high lórí social media, very high. Once again, let me tell you this. I am not a politician and I will never be. I'm coming to serve my people. Of course, I don't have any problem. If you say no, if you say yes, I don't have any problem with that. So don't bother to come for me. Nípa tí ò sí nílẹ̀. No, I cannot play that game. I'm not part of you. That is just it. Now look, ẹ jẹ́ ká ronú sí. Ẹ mọjọ́ tí àwọn bandits, àwọn Fúlàní, tí wọ́n ti ń dà wọ́n láàmú ní Ondo State. Ẹ mọjọ́ tí wọ́n ti gbé tí wọ́n ti pa ọmọ bàbá Afẹ́nifẹ́re yẹn. Ẹ rántí bó ṣe, ẹ rántí. Tí bá fẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, tó bá rẹ́ nìkan nínú àwọn tó fẹ́ sí gómìnà, àwọn kan ti wa mọ́tò lọ́nà Òkè Ògùn lónìí tí wọ́n lọ bá àwọn Fúlàní, wọ́n ní wọ́n pa kámẹ́rà, wọ́n lọ bá Fúlàní jẹ wàrà, wọ́n bá wọn sọ̀rọ̀, wọ́n wọnú igbó lọ bá Fúlàní, wọ́n ní wọ́n pa kámẹ́rà. Me, I will not pa kámẹ́rà. Ní Ọ̀yọ́ State tó bá fẹ́ dìbò, wàá rí Haúsá, wàá rí Fúlàní, wàá rí Ìgbò, wàá rí Gèdè. Ó ti gẹ̀tẹ̀. So I am not, kò sọ́wọ́ mi níbi àbòsí o. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Gbogbo ìgbésẹ̀ tó bá lè gbẹ̀mí èèyàn, tó bá lè pa àwọn kan lẹ́kún, tí ó fa àwọn kan sínú ìbànújẹ́, Ẹlẹ́dàá mi ò ní jẹ́ níbẹ̀. I'm not a desperate. Kò sí ni mò ń wá ná. Kí mò ń wá? Now, nígbà tí wọ́n ṣe iṣẹ́ aburú tí wọ́n ṣe ní Ògbómọ̀ṣọ́, ní Oríire local government, èmi ń sunkún sínú, mo tún sun síta. Mi ò lè wo kíní ẹ tí mo bá ti rí màá wọ́ sókè torí màá máa sunkún ni. Nítorí connections tí mo ní pẹ̀lú àwọn ọmọ kékeré ó high, mi ò lè control ẹ̀. Tí mo ṣe wáyé, tí mo bá wà nínú ilé tán tí ń tọ́jú ọmọ kékeré tó bá ń sunkún, tí ìyá rẹ̀ ò tètè dá lákẹ́ kó fún ní tó fẹ́ kó fún lóúnjẹ, orí á máa fọ́ mi, màá ní problem, màá sá jáde. Torí pé ẹkún ọmọdé ó máa ń gbọ̀n mí lẹ́kún, ó máa ń pa mí nígbe, ó máa ń dàbí ìnira pé ọmọ kékeré ń sunkún. Èmi ẹni màá wà níbi tí wọ́n ti ń ṣàbùrú fún ọmọ kékeré. Ọlọ́run, wọ́n sọ mí dìdàkudà o, wọ́n jẹ́ ń dìdàkudà o, wọ́n gbé mi ojú òpó yẹn, wọ́n jẹ́ ń débẹ̀ láyé mi. Àwa ń sọ̀rọ̀ nípa pé àwọn olórí burúkú yìí tí wọn ò ní gúnlẹ̀ ayọ̀ yìí, à ń sọ pé wọ́n wá sí Ìbàdàn, àwọn wá sọ́yọ́ State, wọ́n wá kó àwọn èèyàn wa lọ. Ẹnìkan wá ń sọ pé bí wọ́n lè gbé Gumi wá, bí Gumi. Why are you behaving like this? Is it about Gumi? Fine, Gumi ò dá, Gumi kò, èmi ò gbá tiẹ̀, èmi ò fara mọ́. Àwa náà fẹ́ kí ìjọba ó tiẹ̀ mú, tíjọba ọba mọ̀ sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí, kẹ́kọ̀ọ́ bá mú Gumi kan bí léèrè. Bóyá tán bá tọ́jú ẹ̀bí kan lóòótọ́, bóyá wàhálà yìí ó wálẹ̀ díẹ̀. Fine, no problem about that. But kí ló dé tó yẹ pé gbà mí a máa fi ẹ̀tẹ̀ sílẹ̀, a máa palàpalàpà náà. The state level, security level, the state level. Ṣé wọ́n relax jù ni? Àbí wọ́n ń fi wá ṣòṣèlú? Ẹ lọ wo Àgídìgbò, ẹ lọ wo ọ̀rọ̀ tí mo sọ nígbà tí a gbọ́ pé wàhálà ń ṣẹlẹ̀ ní Kwara State. Nígbà tí wọ́n ń jí àwọn èèyàn kó ní Kwara State. If you are going to be faithful to yourself, go and check Àgídìgbò. You will blame so many people. You will blame so many people that are playing politics with everything around us. You will blame so many people you are clapping for today. They will have to sit on hot seats from the masses, asking them different questions. So if you want to I'm not mentioning name, but wọ́n mọra wọn. Ẹ lọ wo àwọn programs tí mo ṣe ń gbà yẹn lórí sókàn wá. Mo ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà ti dé o. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, wàhálà ti dé o. Ní tó mú àwọn ará bí tí wọ́n fi wọ Kwara State. Gbogbo boundary wa tó connect mọ́ Kwara, ẹja Ajígìrì. And I talked about that bush, that reserve, Igbo reserve. Mo sọ ń pa ẹ̀. Igbo pé tí èèyàn bá wọ ọbẹ̀ láti bí yóò lọ já Niger State. Igbo tó pé tí èèyàn bá wọ ọbẹ̀ yóò já Benin Republic.
ṣé bí ní àwọn tí wọ́n mú àwọn tí wọ́n fẹ́ gbowó sọ pé kí wọ́n lọ sanwó sákàǹtì kan ní Benin Republic yẹn ṣé ẹ̀ tí wọ́n bí tán ti wá bẹ́yẹn àìní sọ pé kí wọ́n lọ sanwó sákàǹtì kan ní Benin Republic yẹn ìgbà yẹn mò ń kígbe nítorí pé tó wọ ẹjú lẹ́rù ń bà ní tó mú tí pressure fi pọ̀ ní Kwara State báyìí wọ́n ní target then kí ni yóò délẹ̀ Yorùbá rí nígbà tá àti ní president gan nílẹ̀ Yorùbá kò délẹ̀ Yorùbá rí ṣé ẹ a lè rí between the line ni pé ó ṣe jẹ́ pé ìgbà tí ìbò ń bọ̀ tó dẹ̀ jẹ́ pé ààrẹ Yorùbá la ní ó ṣe jẹ́ gbà yẹn ni wọ́n wá penetrate wọ ilẹ̀ Yorùbá tán wọ Ọ̀yọ́ state àmúlẹ̀ Yorùbá tí wọ́n wá ń béèrè nǹkan tí ò possible lọ́wọ́ wa ó ṣe jẹ́ time yìí our security is porous the same style tá à ń lò látijọ́ iná là ń lò bẹ́ẹ̀ làwa àwọn oníròyìn náà à ń expose security ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a gbójúlé orí social media náà ti ṣe securities níjọba ọba sọ̀rọ̀ ó sá sọ̀rọ̀ tààrà ló fi fẹ́ ni kì í ṣe pé nǹkan kan tó wà spectacular ń ṣẹlẹ̀ lẹ́yìn so àwọn sọ ṣe bí Gumi wá fine àwọn tó gbé Gumi wá question wọn bá fẹ́ question wọn ìjọba tó ń fọlọ́pàá tẹ̀lé Gumi question rẹ̀ béèrè lọ́wọ́ ìjọba kí ni fọlọ́pàá tẹ̀lé Gumi sí ṣé Gumi bó ló ṣe jẹ́ kódà lásìkò tí ẹ kọ́ ọlọ́pàá kúrò lẹ́yìn gbogbo àwọn VIP ọlọ́pàá sì wà lẹ́yìn Gumi ọlọ́pàá tẹ̀lé wá UI náà mo wo fídíò yẹn náà but torí Ọlọ́run ẹ má bínú o ṣé ẹ mọ language you go explain tire fine bóyá àtìlẹ́yìn tó ti tẹ̀ náà pé you go explain tire títí ẹ ti ṣe tí ò fẹ́ gbọ́ àwọn tí wọ́n sọ pé mo gbé Gumi wá wọ́n ò tún jáde báyìí wọ́n máa sọ̀sọ́kùsọ àlàyé tó yẹ kí n ṣe bí ọmọlúàbí ni mo ti ṣe ẹ dẹ̀ jẹ́ kó wà ní record pé Oriyomi Hanzat I am a lover of humanity first. I'm a lover of mankind. Humanity first in whatever I am doing. I never met Gumi in my life. I don't know Gumi in my life. I never see Gumi in my life. I saw Gumi on Facebook lọ́jọ́ yẹn. And when I said Awambe, I'm referring to my radio station that was invited to cover the story, and it's the same my radio station that exposed whatever happens in that place. Tó bá jẹ́ pé torí pé mo expose ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni mo fi sẹ̀yìn ẹ má bínú bóyá ká máa dákẹ́ ńjọ́ mi bóyá torí pé mo question ìjọba pé irú right wo ni Gumi ní kí wọ́n jẹ́ ká mọ Gumi tí ń kọ́ ọlọ́pàá kiri wọ́n lé Gumi kò sáàdì ìjọba ọ̀tún bí ní Nàìjíríà tó bá ti pé ìyẹn náà mo fi sẹ̀ ẹ má bínú ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀rí mi pẹ̀lú Gumi tẹ́ ẹ lé mi jókòó pẹ̀lú Gumi èmi ò ní dáríjì yín Ọlọ́run ò ní dáríjì yín o bí ẹ bá tọ́dọ̀ ìjọba tọ́lọ́run bá ní kíjọba ó mú yín tí mo bá gbégbèsè tèmi náà ń kúkú lọ́wọ́ tó bá jiná tán tí wọ́n bá sọ pé wọ́n mú àwọn ẹjọ́ torí Ọlọ́run àbí àwọn olólùfẹ́ mi ni wọ́n gbégbèsè ẹjọ́ torí àbáwọn tí wọ́n ti ẹ̀fẹ́ dì pẹ̀lú mi gan pé tọ́rẹ́pà àwọn fẹ́ evidence àwọn fọlọ́pàá mú wọn kán wá rojọ́ ẹ má sọ pé Oriyomi dákun tú wọn lẹ̀ Oriyomi, you know you want to do this. Oriyomi, you know you have to overlook. No, we have to set record straight nítorí àwọn ọmọ tèmi náà bí. Ká má máa kí àwọn ọmọ mi mọ́ Gumi lọ́jọ́ ọ̀la. We have to set the record straight. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa bi ìjọba ní critical questions. Critical questions. I mean critical questions. Gumi ni erépa lásán là ń ṣe lórí social media o Gumi mo rántí dáadáa wípé Gumi lọ sí Ìgbòho ó tún lọ dúró ti signboard kan báyìí ní Ìgbòho lọ́dún kan báyìí àwa náà akékèké lórí rédíò wa ń gbà náà pé kí ni Gumi lọ sí Ìgbòho kódà táìmù tí Gumi lọ Ìgbòho fúnra rẹ̀ Sunday Ìgbòho ó wà incarcerated that time tàbí sọ pé sọ lọ fi wọ́n sí ẹlẹ́yà ń bẹ̀ ni ó dúró wọn ló ń kọjá lọ níbo ló ń kọjá lọ ń bẹ̀ ní táìmù yẹn Elizabeth Àdùbà ló ń kọjá lọ
wọ́n lọ́nà lẹ́sà àbàrùbá ló ń lọ kí ló lọ sí lẹ́sà àbàrùbá àwọn èèyàn ìwo ló lọ kí lẹ́sà àbàrùbá tó fi jẹ́ pé Ìgbòho ló ti ní stop over tó dúró ti ní signboard kan báyìí. Ó dúró ti Muslim grammar school. Tó dúró ti signboard kan báyìí signboard school nígbò akékèké ńgbà náà. So ẹ̀yin èèyàn wa I have said my own and I know for those that are reasonable, that are ready for the truth, their heart is open for the truth, their mind is open for the truth. They have heard from me. You have heard from me. Lẹ́ẹ̀kan sí, I'm a lover of mankind. In whatever I'm doing, what do I call it? Humanity first. And about Sharia, ẹ̀sìn kálukú kó sí bó bá ṣe wù. Ẹnìkan ò lè fara ní ẹnìkan nítorí ẹ̀sìn tiẹ̀. Bí mo ṣe wà yìí, ò lè máa pariwo lẹ́gbẹ̀ẹ́ mi, lẹ́gbẹ̀ẹ́ wíńdò mi ibi tí mò ń gbé, kó ní òun ṣe tàjúdù kan lóru bóyá jẹ́ oní àwọn ṣeúṣeú, ọ̀wá kígbe ojoojúmọ́ ọmọ kígbe ń lọ bájọba màá pẹtíṣàn ẹ̀ jẹ́ ń sùn lóru. O sì ní máa ṣe sọjí lójoojúmọ́ lẹ́nu ẹgbẹ́ ilé mi ń pẹtíṣàn ẹ̀ jẹ́ ń sùn lóru. Ọ̀tán ìyẹn nìkan ni. Ṣùgbọ́n pé bóyá ń wà mọ́ bẹ́ẹ̀ nìkan mọ̀ bọ́nú ẹ̀sìn mi lọ́dà ju yìí ṣe rí láyé mi ò ṣe rí. Tíwà mi bá wù ẹ́ kó fẹ́ ṣẹ̀sìn mi, you are your own. Tẹ́sìn mi ò bá wù ẹ́, you are your own. Religion should be personal. A ti mú religion wá sínú public affairs jù. You are bringing religion to public affairs. Enough is enough. Enough is enough. Àwọn ọmọ mi tó wà ní orphanage home tí mo sọ fún yín pa wọn lẹ́ẹ̀kan. Ẹ̀yin Christians tẹ́ bá ní nọ́mbà Pastor Taiwo Òjó. Pastor Taiwo Òjó. Tán máa ń sì sọjí orí afẹ́fẹ́. Pastor Taiwo Òjó, you should know him very well. He's a very popular pastor. Pastor Taiwo Òjó, ẹ lọ bi wọ́n léèrè pé kí ni wọ́n mọ̀ nípa Oriyomi Hanzat. Nígbà tí mo ti ẹ̀wọ̀n dé, àkókò ní létà ń gbé tí mo fi lọ sẹ́wọ̀n nítorí àwọn ọmọ yẹn. A kó wá sí àdúgbò kan tí wọ́n ń pè ní Emirates ní sáìdì ìyànà kíní láti máa yà ní mọ́nà tán. Ọ̀nà yẹn tún lọ sí mọ́nà tán. A máa yà ní Ìwó road lẹ́gbẹ̀ẹ́ Bishop Phillips láti máa yà wọnú táfìdé Adọ́gba ibẹ̀ wọ́n ń pè bí tá à ń gbé yẹn gangan àdúgbò yẹn wọ́n ń pè ní Emirates. Ṣé wá rí chọ́ọ̀chì Pastor Taiwo Òjó ẹgbẹ́ ẹ̀ la máa gbà kọjá wọn ló ṣe àbáńdì fẹ́ǹsì chọ́ọ̀chì pastor àti ti ilé tá à ń gbé ló fẹ̀gbẹ́ kanra wọn. Gbogbo tí wọ́n bá ń ṣe chọ́ọ̀chì yẹn la máa ń gbọ́ nínú ilé yẹn nílé tá a gbà ní Emirates yẹn. Chọ́ọ̀chì Pastor Taiwo Òjó làwọn ọmọ mi ń lọ, àwọn ọmọ orphanage home mi. Tó bá wá di ọjọ́ Sunday àwọn ọmọ yẹn tán bá fẹ́ lọ church máa wá láti ilé mi máa fún wọn lẹ́gba máa kó wọn lọ church. Wọ́n á ní àwọn tí jẹun àárọ̀ máa ní tẹ́ bá parí ìsìn ẹ wá jẹun. Màá ní tẹ́ bá parí ìsìn ẹ wá jẹun nílé. Church Pastor Taiwo Òjó ni wọ́n ń lọ. Ẹbí Pastor Taiwo Òjó. Táwọn ọmọ yẹn bá ṣẹ̀ pastor máa wá wọnú ilé wá bá wọn sọ̀rọ̀, wọ́n máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń ṣe gbogbo ẹ̀. Ní Pastor Taiwo Òjó kan náà tí church tán ní big church lọ́nà Ifẹ̀ nísìn níbi mo ti gbàgbé orúkọ ẹ̀ ní Òṣèǹgèrè tán ní big church lÓṣèǹgèrè yẹn. If you ask his number, call him and ask about Oriyomi from him. When it comes to religious tolerance, ẹbí wọn lè rè pé kí ni mo ṣe. Mo máa ń kó àwọn ọmọ yẹn wá sí church Pastor Taiwo Òjó ni. Tán bá tún ṣe tán parí màá lọ kó wọn fúnra mi. Èyí tí ò lè rìn màá gbé wọn lóúnjẹ yín ti rẹ́dí ẹ wá jẹun. That same church. Tán bá tún ní special program ní church mo tún máa ń kó wọn lọ. Nígbà tí a tún kúrò ńbẹ̀ yẹn tá a lọ sí ilé tí a kọ́ fún àwọn ọmọ tó jẹ́ permanent place wa permanent site ní Alákíá Adégbàyí ilé ọmọ Oríyọmí wà ńbẹ̀. Winners Chapel ní church tán máa ń lọ. Church yẹn wá máa fi mọ́tò kó wọn lé. Ìgbà tó yá tí àwa náà ní bus orphanage bus màá ní kí driver yẹn kó wá láàárọ̀ kó gbé wọn lọ church kó dá wọn padà. So first service náà máa ń lọ ní Winners Chapel tó wà ní ẹ̀gbẹ́ airport. Ẹ lọ béèrè
àwọn ọmọ wọn ń lọ dì sìn àwọn tó jẹ́ Christian ń bẹ. So àwọn kinní yìí ẹ gbé sínú ọpọlọ kẹ wá wò pé ẹ̀yin tẹ́ ń bú mi gan ẹ̀yin gan ò ṣe tó mi ní dáadáa nínú ẹ̀sìn. Mo mówó mi mo fi rán yàn lọ Jerusalem bí mo ṣe rán wọn lọ Mecca mo rán wọn lọ Jerusalem. Mo gba Christian ṣiṣẹ́ mo gba Mùsùlùmí ṣiṣẹ́. Tí ẹ bá ṣe ń rí Muslim lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́ẹ̀ máa rí Christian lẹ́gbẹ̀ẹ́ mi. I'm a liberal man. I am far from what you are calling me. I never met Gumi in my life till this present moment. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí Gumi tó ń lanu sọ̀rọ̀ lórí social media ni mo ti rí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí paper newspaper ni mo ti máa ń rí. So àwọn tí wọ́n sọ pé kí n gbégbèsè láti make sure pé àwọn tán evidence wọn kò jáde wọn kọ evidence wọn jáde ìyẹn máa padà exonerate mi pátápátá. Ẹ ṣé mo dúpẹ́ o. Àṣíràdúà àgbàdúà àwọn ọmọ wa tí wọ́n kó tọrọ ọmọ wa ni wọ́n àwọn ọmọ wa tí wọ́n kó Ọlọ́run dákun bá dá wọn padà láyọ̀ mi ò lè rántí kí inú mi má bàjẹ́ tójò bá ń rọ̀ lọ́wọ́ màá máa rò pé àwọn ọmọ yẹn wà ní òjò. Mo rántí èyí tí wọ́n pọ̀n lẹ́yìn tí ò lè rìn tí ò tí ì lè máa rìn ọmọ ọdún 2 bóòrùn bá ràn tó mú sánsánsán àwọn ọmọ yẹn máa wà ní òrùn báyìí ẹ̀fọn máa jẹ wọ́n irù kòkòrò burúkú oríṣiríṣi á máa jẹ wọ́n dẹ̀ ń ṣe àwọn ọmọ ìléṣe wọ́n kíke bọná wọ́n ń yọ sí wọn lára. Àwọn tó darí wa táwọn náà bá rántí eléyìí lọ́wọ́lọ́wọ́ tá rántí ìṣẹ̀lẹ̀ yẹn ó yẹ kán bú sẹ́kún ni nítorí pé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn tèmi sọ pé adaranjẹ̀ ni wá. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ nígbà tó ń ṣèjọba pátá gbogbo ẹ̀ ló jábọ̀ fọ́lọ́run. Bóyá owó security tó yẹ ká fi tọ́jú wọn la fi tọ́jú wọn tó, bóyá ètò tó yẹ ká ṣe la ṣe tó, bóyá a fi nǹkan falẹ̀ ni àbí kì í ṣàwa náà gbogbo ẹ̀ pátápátá á jábọ̀ fọ́lọ́run. Oriyomi Hanzat lórúkọ mi. Ẹ jẹ́ á máa wádìí òdodo dájú ká tó máa dọ̀tá ẹni tó yẹ ká sọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan láwọn fẹ́ ṣe kẹsẹ̀ríà council ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá. Ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yìí ti burú lọ́rùn yín. Àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí a fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà táàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìgbọ́ dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya sẹ̀ríà tẹ̀ wúrun àbẹ́rẹ́ wọ́n náà ṣe tẹ̀lé wọ́n náà ṣe customary court òfin tí ògùnláka yìí bá gbé kalẹ̀ àti ètò láàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ lórí ìlú burú. Ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Sharia council lábẹ́ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí launch ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà ká draft letter ká ẹ kọlọ́pàá sí ẹgbẹ́ àwọn ẹ bá wá ń gbà tọ́lọ́pàá ọ̀bàlẹ̀ gbà mú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa kẹ lọ launch ẹ sì máa retí lọ́sùn Sharia council Ọ̀ṣun state Sharia council àbáwọn ọ̀rọ̀ yòó léwu tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀dá tó gbọ́dọ̀ pàṣíwá wọ́n náà bẹ̀rẹ̀ lọ́jì kéde tí ẹ̀rọ pé èṣù láàlú àtòkúlá káyé ẹ̀kọ́ súsàn àwọn náà bẹ̀rẹ̀ lọ́jì lọ́jì. Gbogbo ẹni tó wà nídìí àṣíyá yìí tó fogun ń jà wá ikú òjijì ló máa kú. Gbogbo ẹnikẹ́ni tó wà nídìí àṣíyá yìí ó jẹ́ Yorùbá ni ó jẹ́ Ìgbò ni ó jẹ́ Haúsá ni gbogbo ẹnikẹ́ni tó ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú bandit àwọn ajínigbé tó ń jí àwa ọmọ ẹ̀dá èèyàn tá wà nílùú Nàìjíríà ń gbé tó ń jí Yorùbá gbé ikú òjijì kan sí ní kíákíá báyìí. Bẹ́ẹ̀ ni o gbogbo ẹnikẹ́ni tó parapọ̀ pẹ̀lú àwọn bandits ajínigbé tó ń pààyàn tí ò fẹ́ kí Nàìjíríà lójú ó yá o ọjọ́ tí Akéréjùgbọ́ bá fi ègbò kalẹ̀ ní kàlẹ́pá gbogbo pátá tàṣẹ lọ́jọ́ ń yọ tàṣẹ lóòrùn ràn gbogbo ibi tá bá wà pátá wọ́n dòkú lé ni o torí pé aṣọ pupa àtàṣọ dúdú òun bókú wọ sàré aṣọ funfun ní bókú wọ sàré àwọṣọ fún wọn lé ní gbogbo tó bá wà
gbogbo àwọn bandits pátápátá gbogbo àwọn ajínigbé tó ti gbé àwọn ọmọ Yorùbá tó gbé Ìgbò tó gbé èèyàn tó jẹ́ pé wọ́n sá pamọ́ sídi àsíá yìí tó lè ṣe nǹkan burúkú kíkó òjijì kó pa nítọ̀hún gbogbo abáwátá gbogbo ṣe lágbára tó kọ́ kúkú òjijì torí pé kógó báyìí náà gbóhùn agógó dùgbẹ̀dùgbẹ̀ náà gbóhùn akèrègbè tó òjò bá balẹ̀ ìmọ̀ nípa ní bẹ́ẹ̀ ni ọjọ́jọ́ tó kù bá kú lẹ́yìn ẹ̀ ń wákọ̀ ilé tí mo sọ dé ní ó dàṣẹ gbogbo àwọn tó ń jí gbé gbogbo ibi tó ń wà ó yá o tàti wẹ́rẹ́ tèkútẹ́lé gbogbo ẹni tó jí àwọn ọmọ Yorùbá gbé níbi tó bá wà afẹ́fẹ́ kì í fẹ́ kó má kẹ́gbẹ́ kó lára o ó yá orírì ìwọlá afẹ́fẹ́ mo wá ran káàkiri inú igbó táwọn bandits wà gbogbo àwọn ọmọ Yorùbá tó ti jí kó ó yá ká dá padà torí ara gbọ́dọ̀ ni wọ́n ní iná o Ṣàngó oníkòso àyàrá náà kàtà yàrìyàrì iná lójú iná lẹ́nu Ṣàngó ìṣèbí wọ́n lọ́kọ yẹ ìwọ́n lọ́kọ ṣùn gbogbo àwọn tó jí àwọn ọmọ Yorùbá gbé àwọn ọmọ tó jí àwọn ọmọ student gbé tọ́nà ẹ̀ ṣọṣẹ́ lẹ́kìtì lóńdó lọ́yọ̀ọ́ gbogbo wọn pátá tán wà lábẹ́ àsíá yìí ó yá kí gbogbo wọn kárakó ni wọ́n ká wá bá ìnira lẹ́nu kí gbogbo wọn ká wá dá àwọn tán kó kán dá wọn padà bọ́n ṣe dá wọn padà kí kókó máa pa wọ́n àwọn agbésùmọ̀bí tán kidnap gbogbo èèyàn ikú òjijì nìkan kú bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àyájọ́ tá a ti pa sí ẹ tá a ti ṣe nǹkan sí ẹ ipe kó mú wọn ilẹ̀ láti pèsè orí ilé ni o kó wá rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.